ṣùgbọ́n nínú agbára ọlọ́run tí ọlọ́run fi rán wa ó ní kí a máa fàdúrà jagun. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ ó ní al-halal bayyinun wal haram bayyinun. Kò sí nǹkan tí ò ní àláàlí nínú, kò sí nǹkan tí ò ní haram. Ewé àtegbò wà fún tá a fi lè ṣe ìwòsàn fún ọmọ aráyé, torí pé gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ìwòsàn ni. Àlùkùránì ń ṣiṣẹ́, àdúrà ń ṣiṣẹ́, ṣùgbọ́n ewé àtegbò tọ́lọ́run ọba dá náà ń ṣiṣẹ́ láàyè. Àlùkùránì táwọn wò yìí ìwòsàn ni, ó wà ṣifā'un wa rahmatun. Bí èèyàn bá bẹ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tí ò ní iyèméjì, kò séyìí gbogbo àdúrà máa ń sábà gbà. Táwọn lù yẹn ń jìbìtì, ó rà àáfà tí ń gbá tí ń ṣe yahoo. Àáfà ń ṣe yahoo. Irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ káwọn àáfà tí ọlọ́run ọba rán níṣẹ́, kò jẹ́ ká yé ọmọ rírì wọn mọ́. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Orúkọ tèmi ni Ustaz Muslihuddin Alimi Ọpẹ́lóyẹrú. Ọpẹ́lóyẹrú. Àṣà ń gbọ́ Ọpẹ́lóyẹrú lọ́tún Ọpẹ́lóyẹrú lósì. Kí ni ìdí tó fi ń pè yín ní Ọpẹ́lóyẹrú? Ìdí tó fa Ọpẹ́lóyẹrú náà ni wípé tá a bá wo ọ̀rọ̀ ọlọ́run ọba, gbogbo ọ̀nà nígbà sórí fáwọn ẹ̀dá, lérí jíjẹ, lérí mímu, lérí mímọ ẹbẹ, lérí àlàáfíà, àwa pa gbogbo ẹ̀pọ̀ sójú kan pé ọpẹ́ ló yẹ kí ẹrú ó dá. Ọpẹ́ ló yẹ kẹ́rú ó dá. Ọpẹ́ ló yẹ kẹ́rú ó dá fọ́lọ́run ọba tí ò sí ọ̀nà míì lẹ́yìn ọlọ́run tá a fi lè kó nǹkan fọ́lọ́run ju pé ká dúpẹ́ lọ. Ìtumọ̀ àlàjẹ́ mi ni pé ọpẹ́ ló yẹ ẹrú. Tọ́ ẹ dákun bàbá wa ìjọ, yàtọ̀ sí wípé a ti mọ̀ wípé àáfàá ni yín, iṣẹ́ ògbìn lẹ ń ṣe pàtó? Mo jẹ́ àáfàá. Bẹ́ẹ̀ni, àti tó lọ lé kéwú. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú agbára ọlọ́run tí ọlọ́run fi rán wa ó ní kí a máa fàdúrà jagun sí ojú ọ̀nà tòun lórí gbogbo àwọn tí bá ti ń ṣẹlẹ̀. A sì tún jẹ́ ustaasu tó ń ṣe tó ń kọ́ ọmọ ní kéwú. Ẹ ṣe gan. À ń gbọ́dọ̀ tún ló sì wí pé àwọn sọ wípé jálàbí ọ̀dà, jálàbí àràmù ni, jálàbí kò sí nínú ẹ̀sìn Islam. Bí mo ṣe ń wò yín báyìí, mo rí yín pé ẹni tí ń lo ewé àtegbò ní séèyàn ò tako ṣẹ̀ríà Islam báyìí, àbí tí wò lẹ́yìn rí sí? Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ ó ní al-halal bayyinun wal haram bayyinun. Kò sí nǹkan tí ò ní àláàlí nínú, kò sí nǹkan tí ò ní haram. Ṣùgbọ́n ọ̀nà tá a bá gbé gbà ni ó determine bọ́lọ́run ó ṣe kọ́. Kódà fún oúnjẹ tá à ń jẹ, haramu lè wọ̀ téèyàn ò ní mọ̀. Lọ́nà wo? Ní wípé béèyàn ò bá jẹ lọ́nà ẹ̀tọ́, haramu wọ̀ oúnjẹ náà sì ni. Téèyàn bá jẹ lọ́nà ẹ̀tọ́, àláàlì ni oúnjẹ náà sì ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ jálàbí tá à ń ṣe, ewé àtegbò. Ewé àtegbò wà fún tá a fi lè ṣe ìwòsàn fún ọmọ aráyé, torí pé gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ìwòsàn ni. Ọ̀dà, ẹ ti wà lẹ́nu iṣẹ́ jálàbí ṣíṣe, ká tọ́jú ènìyàn, ká wò yàn sàn, àbí ká bá yàn gbàdúrà, àbí ẹ̀yin tí ẹ kì í ṣe aládùúrà yìí? Àbí iṣẹ́ mi gan ni. Tó ká bá yàn ṣàdúrà, ó ti tó bí ọdún mélòó? Mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ti tó ọdún 15. Ọdún 15? 25 years. 25 years tẹ́ ẹ ti ń ṣe. Tí à ń ti ń ṣiṣẹ́ ìbọ̀, tọ́lọ́run sì ń gbàwọ́ wa ṣiṣẹ́. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àgbo àwọn èèyàn ló ń wò yín káàkiri orígun mẹ́rin àgbáláyé. Àwọn èèyàn ó sì mọ̀ wípé tọ̀ àáfàá táwọn ń wò wọ́n ti mọ̀ pé tí ìbá ti pé àáfàá yẹn bá jẹ́ ẹni tí a mọ̀ pé ó jó lóòótọ́, ó sì jẹ́ ẹni tí èèyàn lè finú tán, àní gbé wá sí bí afẹ́fẹ́ àti ká gbé wá sí ibi ìbàyìí. Tọ̀ àwọn ìbéèrè tá a fẹ́ béèrè ni wípé kí ló mú yín máa lo ewé àtegbò pẹ̀lú pé ẹ jẹ́ àáfàá? Ṣé fún nítorí ìwòsàn ni àbí ẹ kàn ní interest nínú ẹ̀ lọ́tọ̀? Torí ìwòsàn ni la fi ń lo ewé àtegbò fún ọmọ aráyé. For example, ẹnìkan ó ti kiri ká diabetes ni àìsàn tó mú. Even though Àlùkùránì ń ṣiṣẹ́, àdúrà ń ṣiṣẹ́, ṣùgbọ́n ewé àtegbò tọ́lọ́run bá dá náà ń ṣiṣẹ́ láàyè. Méjèèjì ló ń ṣiṣẹ́ papọ̀. Méjèèjì ló ṣiṣẹ́.
ọ̀nà tí ewé kọ́kọ́ fi ṣiṣẹ́ ni pé diabetes ló mú ẹrú Ọlọ́run táwọn sọ yìí wọ́n ti káàkiri ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n dé kò sí yàtọ̀ ṣùgbọ́n ní àṣẹ Ọlọ́run àtagbára Ọlọ́run táwa ń lò mọ́ tiwa ewé náà la lò Ọlọ́run sì ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yẹn kó sì lọ pẹ̀lú agbára Ọlọ́run la hawla wala quwwata illa náà fún ní ọ̀nà téèyàn bá gbà lò òní ó dìtámì bó ti jẹ́ àràmù. kódà ẹ ṣe gan ṣé gbogbo àrùn tí ń ṣe ọmọ ẹ̀dá ènìyàn ní àṣàsí tàbí díẹ̀ nínú wọn jẹ́ bí àìlera lásán. ẹ ṣeun àwọn kòlókùn mọ́rìndọ̀n ilá mọ̀ṣẹ́ ìfọ́tà gbogbo wa kò sẹ́ni tó gbádùn àfi ẹni Ọlọ́run bá fún ní àlàáfíà ṣùgbọ́n èyí tí ó bá ti dé ànábì ní gbogbo ohun tí ń jẹ́ àìlera láyé ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ ti wá ọ̀dọ̀ Ọlọ́run ní gbogbo àìlera ọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá ṣùgbọ́n àìnígbàgbọ́ àwọn ẹni pé bóyá alágbájá báyìí ní í ṣe ní àdúgbò ẹ̀ Ọlọ́run sì fògùn ti gbogbo ẹ̀ Al-Qur'an táwọn wò yìí ìwòsàn ni wà sí fáhùn rahmatun ìwòsàn ni fún gbogbo ẹ̀dá láyé kódà ìfúndò Al-Qur'an yìí téèyàn bá ṣe Al-Qur'an dáadáa tó ṣe sàárà rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tí ò ṣe iyèméjì gbogbo ohun tí ń jẹ́ wọ́n ṣàṣìmí ní o ìṣòro kan dé ní o gbogbo rẹ̀ Ọlọ́run sì fi ya gbogbo ẹ̀. nítorí Ọlọ́run ìjà lè lo àyà Quran pẹ̀lú ewé àti egbò láti fi mú aláìsàn lára dá ìjọ tọ́ súnà bẹ́ẹ̀ ìjọ lọ bẹ́ẹ̀. ó lọ bẹ́ẹ̀ ó tọ́ súnà. kò dẹ̀ sí bóyá àtakò pẹ̀lú ẹ̀ pé èèyàn lè lo àyà Kùránì kéèyàn fi tọ́jú ènìyàn àbí kéèyàn lo ewé àti egbò papọ̀. kò lè sí àtakò ń bẹ̀ torí pé gbogbo nǹkan tí Ọlọ́run ọba dá sínú Al-Qur'ani àdúrà ni ìwòsàn náà sì ni. odò Ọlọ́run gan sọ pé Al-Qur'ani tẹ́ ń wò ìwòsàn ni ìlú tí ń jẹ́ Al-Qur'ani. gẹ́gẹ́ bí ó ṣe sọ fún ànábì Muhammad náà ni. ó dà kí ni ìyàtọ̀ tí ń bẹ nínú kéèyàn lo ewé àti egbò fún ìwòsàn tàbí kéèyàn ṣe rúkíá alábùkún àwọn kan sọ pé rúkíá àti pé kí ni nǹkan ń pè ní rúkíá gẹ́gẹ́. rúkíá ni nǹkan tí a ṣe tá a fi ṣe àtúnṣe fún yẹn tá a fi ṣe dáadáa pẹ̀lú èèyàn tó wà nínú ìṣòro kan tá a sì ṣe ojúṣe wa lágbára wa ṣe ká tá a ṣe bọ́lọ́run bá ní kí abẹ lọ́hùn fún kí ìṣòro òun ó lọ ara rúkíá nù ká má wòyàn níran ká ṣe pẹ́pẹ́ fún bọ́lọ́run bá ṣe rán wa agbára tọ́lọ́run bá lágbára Ọlọ́run káwa náà pé ká sì bẹ́ níta bá mọ̀ ká ṣe fún kí nǹkan ìbá lọ rúkíá náà là ṣe. sí àyànmọ́ tàbí àwọn ẹ̀mí àìrí tí wọ́n lè búlọ̀kù kí oògùn mọ̀ ṣiṣẹ́ lára ènìyàn àbí kí àdéhùn mọ́ gbà àbí kéèyàn ó ṣàdúrà kó mọ́ gbà. Ọlọ́run ọba yìí ó ní istajibu lakum ó ní ẹ ké pè mí kí n dá yín lóhùn bí èèyàn bá bẹ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tí ò ní iyèméjì kò séyìí gbogbo àdúrà máa ń sábà gbà bó ṣe wàá kù bí ẹ̀ka àtò Ọlọ́run yóò padà sí nítorí ọ̀fẹ́ kọ́ Ọlọ́run ó padà sí ṣùgbọ́n àìnígbàgbọ́ tó ní máa ń fa àyàfà rẹ̀ yìn ká bẹ Ọlọ́run ká tó máa ṣe iyèméjì Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. there was time kan Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ọba odidi Al-Qur'ani téèyàn bá ṣàtúnṣe sàárà Ọlọ́run bí àbùkátà yẹn. téèyàn bá sa. tó bá sa tó sa Al-Qur'ani dáadáa tó kà tó pé dáadáa bọ́lọ́run sì gbé kalẹ̀ fún ànábì. a ṣe ní àárín kan ẹrú Ọlọ́run kan ó gba físà ó ti gbà á lẹ́ẹ̀kínní òun ò mú wọ́n mọ̀ yòókù wọn lọ ẹ̀ẹ̀kejì wọ́n lẹ́ẹ̀kẹta ó ti rìn káàkiri ó ti sú tó ti rò pé bóyá kódà ìmánì ẹ̀ ó ti fẹ́ yòrò gbogbo ibi tó ti dé ọlọ́dọ̀ ẹlẹ́bọ ọlọ́dọ̀ olóògùn kódà olórí òkè ó lọ everything kò síbi tí ò lọ ó tó tán lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣùgbọ́n nígbà tó dọ́dọ̀ tiwa àkọ́kọ́ ní kó lọ tún gbàgbọ́ ẹ̀ sí kò sí ní tá a fẹ́ lò ju Al-Qur'ani lọ ìgbàgbọ́ ló kọ́kọ́ ṣáájú yóò kọ́kọ́ lọ nígbàgbọ́ pé Ọlọ́run ní í ṣe nǹkan sọ́gbà pé Ọlọ́run ní í ṣe olóńgbà ọba ti gbà báwọn ọ̀rọ̀ rí pé nǹkan yóò ṣe sí. àwa ni tó ṣẹlẹ̀ ni pé a ní àdúrà ọjọ́ méje yìí fún ìdá fihàn tó kún a ṣe hàn tó fún pẹ̀lú àbáwá a ṣe hàn tó nǹkan ńlá ni hàn tó nítorí dàkọ̀ sí ní tó takò hàn tó esimu làzámì ní isimu kò sí ní tó takò pátápátá so a ṣe hàn tó fún
a sì bẹ̀rẹ̀ àdúrà fọ́jọ́ méje ṣùgbọ́n nígbà tí àdúrà pàjọ́ keje aṣá òde làlùkùránì àṣà pẹ̀lú àwẹ̀ nígbà tí ó parí àwa ní lọ sí sàrà pẹ̀lú ìgbàgbọ́ títí ń bá bọ̀ láti jọ́ méje ẹrú ọlọ́run bẹ lamẹ́ríkà báyìí. Allahu Akbar. à ń parí àdúrà yẹn láàrin ọjọ́ keje tá a ṣàdúrà tán lòun náà ti rápẹ̀rẹ̀. ìtóbi ọlọ́run. kò síbi ọlọ́run bí ìyẹn bá fọ́ ọlọ́ọ̀bá sí ní ọba ìgbàgbọ́ àwọn èèyàn ló kéré lónìí tó ìdàbẹ́ ni pé àbọ̀ ọlọ́run ò sí ọlọ́run bẹ láàyè. ìgbàgbọ́ àwọn èèyàn ló kéré. ìgbàgbọ́ ló kéré. ó dáa àìrọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sọ pé àfa làwọn ẹlòmíì ó mú láwàní yóò wí bẹ̀bẹ̀bẹ̀ ẹlòmíì ó mú fìlà yóò jẹ ẹlòmíì ó kò sínú agbádá ó ní àfa ni ṣéwù ni ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ti lọ bárò àwọn bẹ́ẹ̀ ẹ bá wa ṣàdúrà wọ́n ṣe é ṣe wọn ò rí yàtọ̀ ẹlòmíì ó gbé ewúrẹ́ ẹlòmíì ó gbó lọ́wọ́ nígbà gbé lọ́wọ́ wọn ò rí yàtọ̀ báwo la ṣe lè dá àfa òdodo mọ̀ sí àfa fèkì. alhaqqa ọlọ́run ọba ìdínà siratal mustaqim àwa àfa oríṣiríṣi náà ni ọlọ́run ó ṣàánú wa sẹ́rí gbogbo tí ń jẹ́ àfa láyé pátá tí ó bá ti kúrò nílànà títọ́ ọlọ́run ọba adẹ́dà àti aṣáájú ọ̀dà àná Muhammad àfa tó bá ti gbé owó gbàgbọ́ kúrò lójú ọ̀nà Al-Qur'an kìí ṣàfà ni. wọ́n kàn lè máa pè láàfà. wọ́n lè máa pè láàfà kódà àwọn míín fa àfà dẹ mọ́ kódà bí wọ́n bá hùwà àbàjẹ́ wọn àwọn àfà balẹ̀ jẹ́ mẹ́rin lónìí. gbogbo ẹni tí bá ń gbà àfà láyé pátá gbogbo ẹni bá dọ́dọ̀ rẹ̀ ọkọ̀ọ̀kọ́ béèrè ìmọ̀ ní ẹ̀bù ti rí. bó o ní mọ̀ ní ẹ ṣe rí. bó o ní mọ̀ ní ẹ ṣe rí pẹ̀lú Ọlọ́run sọ níbi tó ń ti ń ṣe lọ́hùn àbọ̀ níbi tó ń ti ń ṣe lọ́hùn torí gbogbo tó ẹ bá ṣe tí bá ń ṣe lọ́hùn láyà àǹfà kò ní nítumọ̀ ṣùgbọ́n nígbà tí ọba ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tí gbogbo ẹ bá ti wà òkè dandan ni tó ọba bẹ náà nípa yóò ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí kò sí yẹn. kò sí yẹn kódà àyífòdù ọ̀pọ̀lọpọ̀ jìbìtì tó pọ̀. bẹ́ẹ̀ ni náà wọ́n sọ wọ́n kàn máa gbá àwọn èèyàn. tó yẹ pé ibi tí wọ́n bá ti ń gba owó lọ́wọ́ àwọn èèyàn kan lù yẹn jìbìtì kódà ará àfáà ti ń gbá tí ń ṣe yahoo. àfáà tó ń ṣe. àfáà ń ṣe yahoo. irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ káwọn àfáà tí Ọlọ́run bá rán níṣẹ́ kò jẹ́ ká yé ọmọ rírì wọn mọ́. bẹ́ẹ̀ àwọn àfáà àwọn ń bẹ lórílẹ̀ wọ́n wà lórílẹ̀ tí Ọlọ́run sì ń gba owó wọn ṣiṣẹ́ tí sì ń gba ẹnu wọn gbọ́rọ̀ kan sì ṣe fáwọn èèyàn ṣùgbọ́n rú àwọn ẹni bíi bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti darapọ̀ mọ́ àfáà àwọn ẹni ò jẹ́ kí àwọn èèyàn máa rí àfáà mọ́ lónìí àfáà ń bẹ. àdúrà sì ń gbà. àdúrà sì ń gbà. ewé sì ń jẹ́. àwọn jẹ́ bá a bá mu lọ́nà tí ó yẹ kì í ṣe pé kí ká mú nǹkan ká mọ̀ pé lọ́lọ́run èèyàn ti tún gba bòmíì lọ ká jáwé ká wagbò ká máa jó nǹkan lórí iná ká máa pé ìwọ kìíní tọ ìwọ kìíní kò gbọdọ̀ náà rí bẹ́ẹ̀ o kìíní kan gbọdọ̀ ààrùn bẹ́ẹ̀ bá àáfàá bá lọ sí irú èyí ó ti kó nù àláàfáà ó ti kó láàfáà ó ti bọ́ sí gbogbo ohun téèyàn ó bá ṣe Ọlọ́run ni ó ṣe é ìgbàgbọ́ tí ò sí ni wàhálà fi pọ̀ lónìí Ọlọ́run ní ibi tẹ́ fi ìgbàgbọ́ yín sínú èmi náà sí lẹ́yìn èmi náà sí ibi tẹ́ lọ gbogbo abáde ń rán gbogbo olóògùn bá dé rán torí bí oògùn ni wọ́n fi àníyàn sí o ò fi sọ́dọ̀ Ọlọ́run ọba mọ́ Ọlọ́run wàá yọ wọ́n kó oògùn máa ṣiṣẹ́ rẹ kí mi Ọlọ́run máa ṣe tèmi ẹni bá wá gbowó wà dé ayọ́dọ̀kùn náà ṣùgbọ́n gbogbo ohun tí mo sọ kalẹ̀ yìí bẹ́yàn bá rìn lọ́nà ẹ̀tọ́ yìí gbogbo tí bá ń fẹ́ báwa ṣe ń ṣe fún yàn Ọlọ́run sì ń gbọ́wọ́ wá ṣiṣẹ́ bí ó ṣe rí nìyẹn. ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló níṣòro ní orílẹ̀-èdè Nàìjíríà lágbàáyé wọ́n bá pè yín yá láti Èkó láti Ìbàdàn látọ̀yọ́ láti Kwara àbí láti ilẹ̀ Haúsá àbí ilẹ̀ Ìgbò látàtọ̀ gbèkè tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà nìkan tó wá pè yín yá láti òkè òkun pé àáfà ọ̀pẹ ló yẹrú àwọn mọ̀ nídìí ìrànlọ́wọ́ yín o bí àyìnkan bóyá àìsàn kan ń ṣe wọ́n o diabetes o àbí wọ́n ní ìtọ́sí àbí wọ́n ní àìsàn kan tó wá jẹ́ àìsàn tara ìjẹ́ ẹ lè ran irú àwọn níbẹ̀ lọ́wọ́. Inshallah kódà àìsàn tí Ọlọ́run fún gbọ́wọ́ wá ṣe Ọlọ́run ní gbọ́wọ́ wa kì í ṣàwà kò sí la áwùlà wà làkú ọ̀tà ìlà áwùlà lánàá wà làkú ọ̀tà lánàá ìlà bìlà kò ságbára kan lọ́dọ̀ ẹ̀dá kan ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run gbọ́wọ́ wa ṣiṣẹ́ diabetes à ń tọ́jú ẹ̀ àìrọ́mọbí à ń tọ́jú ẹ̀ bí àìsàn ọlọ́jọ́ yìí tẹ́ bá ń dà yẹn láàmú tó bá rí a pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run ni o Ọlọ́run fi ra rẹ̀ hàn ó ń bẹ láàyè èyí tẹ́ wá wì kì í ṣe Nàìjíríà nìkan ni àwọn èèyàn wá wà tán tí ń pè wá aláwọn èèyàn London kódà ní Dubai lónìí
wọ́n pè wá ilẹ̀ Yíbò ilẹ̀ Haúsá Èkó gbogbo ẹ̀ pátápátá wọ́n mọ̀ wá. ọ̀dà àìṣe gan ìmọ̀ ìpín tán bá pè yín àwọn yóò ti mọ̀ pé olóòótọ́ làwọn èèyàn ń wá onírọ́ lọ́pọ̀ nílé ayé lónìí àti wọ́n ṣe pé èèyàn wá pè yín fún àdúà pé àwọn afá ọpẹ́ ló yẹrú ọ̀fẹ́ bá wa ṣàdúà o tí ò sí níbi tẹ́ ẹ wà ìjẹ́ lè bá wọn ṣe láti ibi tẹ́yìn wá ìbàyí tẹ́jọ́ bá wọn ṣe àdúà. Inshallah kò síbi tí atẹ́gùn ọlọ́run ọba ò fẹ́ dé. Alhamdulillah. ẹ̀rí pé ọlọ́run ní àdéhùnní bàdà bísímìláì àdéhùnní àṣẹ ìdìbò lákùn ànábì náà sì ní ìdí ọlá àwọn àtòmíkùn náà bẹ̀rẹ̀ ìjàmbá ó ní ọlọ́run ní ẹ ké pè mí èmi ọlọ́run dà yín lò ànábì ní ẹ ké pè ọlọ́run sì fọkànbalẹ̀ fádùn ọgbà kò síbi tọ́lọ́run ò sí béèyàn ń bẹ London tó bá bẹ̀ wá ládùúgbà ń bì àti ṣe fún ọlọ́run àwọn tó ń bẹ London náà wálé wọ́n ń mẹ́sẹ̀jì là ń fi ń bára wa sọ̀rọ̀ tátẹ́gùn fẹ́ dọ́dọ̀ wọn lọ́hùn wọ́n sì ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ibi táwọn wí náà àwọn míì ń pè wá lọ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ míì tá àbára àyà ń sì ń ṣe jẹ́ pé iṣẹ́ tá a bá ṣe níbi yóò sì dọ̀hùn tá a sì ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àti wá pé fẹ́ báyẹn hàn tú ṣé ẹ lè báyẹn hàn tú kẹ́ bá pákéjì ẹ̀ láti fi nú keg ẹ̀ dẹ̀ fi ṣe wéèbì ìlú tó ti yẹn bá wà bóyá hàn tú pé bóyá àyẹ̀wò ti àìsàn mú àbí iṣẹ́ wo gan ni hàn tú ṣe gan tó kàṣẹ béèrè. Àǹtú iṣẹ́ tí ń ṣe pọ̀. ẹ kàn dákọ bí mélòó kan. so àǹtú ó dúró fún for example béèyàn bá jẹ́ ọ̀mọ̀wé ìsìn so bóyá ń púpúlẹ̀mù níbi àwọn iṣẹ́ tí ń ṣe àǹtú rẹ̀ wà níbi iṣẹ́. kódà yìí fún dò bí èèyàn bá ní púpúlẹ̀mù nípa obìnrin àǹtú rẹ̀ wà. tó confam. kí n ṣe pé bóyá pé yọ̀ọ́ kàn mí látọ̀. ó péré gbogbo àrùkánì sífà òun ṣìfà wàràmà ni ìwòsàn àti ìkẹ́ni àlùkùránì. Allahu Akbar. bí obìnrin bá nídìí ọkọ tí ń wá tí ò rí ní tá a bá lu àlùkùránì yìí fún àti ẹ̀hún tó tá a sọ yìí tẹ́ bá ṣàdúrà tá a bá ṣàdúrà yẹn kódà kó ṣe ẹ̀hún tó la fún tó bá lò àti iṣẹ́ tó pọ̀. náà sì tọwọ́ àtọ́lọ́wọ́ ọ̀hún tọ́lọ́ ń gbọ́wọ́ wa ṣiṣẹ́ kì í ṣe tẹnu kẹ́ẹ̀ tí ì ṣe kejì tí ì ṣe mẹ́ta bẹ́ẹ̀ ti tóbi Ọlọ́run. ẹ̀mú ìgbàgbọ́ ni o. àkọwá síbi tó ti lè pè yín lórílẹ̀‐èdè àgbáyé tẹ́ẹ̀nì dáhùn àádán lò ẹ sì àtẹ́ǹdì sí wọn dáadáa. àtẹ́ǹdì sí wọn dáadáa. ẹ̀yin ọmọ Nàìjíríà àfáwọ̀pọ̀lọ ilẹ̀ tí ń wò lórí awòmáwòrán wọn yìí. àtẹ́ǹdì sí wọn. àfáwọ̀pọ̀lọ ilẹ̀ ń wò ní ojú awòmáwòrán gbogbo ẹni tẹ́ bá ní ìṣòro bóyá ẹ̀ ń wọkọ ni ẹ̀ ń wáya ni àbí táìsàn bá ń ṣe diabetes ni ìtọ̀ ṣúgà ni fibroid ni kálúwé àti ìgbò làwọn wà fún ká dẹ̀ ṣàdúrà ká hàn tú fún yàn iṣẹ́ wọn tán gbùdù sí ni ẹ lè pè wọ́n ẹ lè dìmáàdì fún wọn wọ́n fi dá yín lò. ọ̀dà kájú pé a máa lo àfà kí ni ìmọ̀ràn tẹ́ lè fún àwọn ọ̀dọ́ ayé òde òní pẹ̀lú lílo ewé àti egbò àti lílo àlùkùránì pẹ̀lú àǹtú wọn lè fún àwọn ọ̀dọ́. Ọlọ́run jẹ́ kádùá àwọ̀ gbà. àmín. ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn ọ̀dọ́ ni pé àkọ́kọ́ ìgbà ká súnmọ́ Ọlọ́run ni ká sì tún ìgbàgbọ́ wa sí ká sì gbé ìgbàgbọ́ kò ní pé bí ẹnìkan ní í ṣe mí. gbogbo nǹkan láyé tọ́lọ́run gbé kalẹ̀ yìí àá máa rí àdánwò àá sì máa rí rọrùn bọ́lọ́run ṣe sọnù ṣùgbọ́n ibi tó bá wá ti wá dé ẹ̀ wàá wá ẹni tí Ọlọ́run bá fún ní ìmọ̀ nípa nǹkan yẹn òun náà ni ẹ̀ tọ̀ lọ tẹ́ sì rí ìwòsàn nípa ẹ̀ kà sì ní sùúrù pẹ̀lú nítorí tó bá ṣẹlẹ̀ sí tó kò sí bí ìṣòro ṣe lè wò ó tó tí ó kú náà ni ànábì sallallahu alaihi wasallam orí ṣòro gbogbo àwọn ànábì ọlọ́kọ̀ sí tí ò rádàwó gbogbo tí wọ́n fi yanjú ẹ náà ní mọ́nì àtàlùkùránì wọ́n fi yanjú ẹ kódà èyí tí ó ti dáyé káàkiri ń bẹ láyé tí kálùkùránì kó tó complete èyí ìwé tí mẹ́ngbà yẹn lọ́lọ́run fún wọn tí wọ́n sì ti tán ń lò tí sì ń rí bẹ́ẹ̀ wá wo ọ̀dọ́ náà ká súnmọ́ lọ gbogbo táyé ń ṣe lónìí ká máa gbẹ̀mí èèyàn yìí kò nítumọ̀ ká máa bá tọmọ nìkejì jẹ́ kò nítumọ̀ nítorí àfẹ́ ni Ọlọ́run ọba tí ń bẹ láàyè ti parí ètò lérí àwọn ẹ̀dá àwa láàrin ojú ọ̀nà mọ̀ kì í ṣègbà tá a bá ṣẹ̀ṣẹ̀ dẹ́ṣẹ̀ tá a bá tọmọ nìkejì jẹ́ lọ́lọ́run tó lè gbàdúrà wa téèyàn bá ń rìn lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tó mọ nǹkan tí ń jẹ́ àlùkùránì tó sì mọ̀ nípa àdúrà bá a ṣe ń ṣe tó sì mọ̀ nípa àrántú gbogbo tẹ̀ ń wákà yìí pólẹ́mù yìí aṣọ́ọ̀fù tí ò ní sí wàhálà tọ́wọ́ sì ní sẹ́lọ̀n pẹ̀lú tọ́wọ́ rí tó kílẹ̀ àwọn àjọ Ọlọ́run ìyẹn bí yẹn ṣe jẹ́ nínú wọn. ọ̀dà ẹ bá ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Nàìjíríà tán wò yín àtàwọn fáǹsì yín náà ẹ bá ṣàdúrà fún wọn. Ọlọ́run bá wọ́n tẹ̀lé káàdùn ẹnì kọ̀ọ̀kan wọ́n gbà ó. ó bẹ̀rẹ̀ látòrí ààrẹ wa bàbá wa Ahmed Tinubu
ọlọ́run dákun má dá sáà rú mọ́ wọn lọ́wọ́ àmín nàìjíríà ọlọ́mọdé ó dàrú àmín o a kí gbogbo àwọn senators a kí gbogbo àwọn rep a kí gbogbo àwọn gọ́fúnà pátápátá látòkè délẹ̀ pé lórí kánsẹ́lọ̀ a kí gbogbo ọmọ nàìjíríà pálápapọ̀ lọ́kùnrin lóbìnrin a kí àwa mùsùlùmí a kí àwa kìrìsìtẹ́nì a kí àwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo wa pátá ọlọ́jà sóríire o àmín àánú ọlọ́run tí ń bẹ fún ọlọ́run ní ká kú fún wa o àmín àdánwò ògbú ìṣòro aburú tí àgbà ò ní ká ọlọ́run ní fi sẹ́ni kọ̀ọ̀kan wa àmín bisimilayi rahmani rahim allahumma anta salam wa minka salam Amin. wa ilayka yudu salam Amin. wa inna rabbana bi salam àmín ad ilana jannata daraka daru salam àmín tabarakta rabbana Amin. wa ta'alaita àmín ya saljalali wal ikram Amin. allahumma rabbana atina àmín fi dunya hasanatan Amin. wa fil akhirati hasanatan Amin. wa qina azaban nar amin